Only Jesus TV. Ẹ bá tẹ ṣàánú obìnrin náà. Ẹ dìde sẹ́ ẹ ti mú mi kó nínú ẹ sì ti mú mi kó nínú òsì. Gbogbo olólùfẹ́ ìkànnì Only Jesus TV ṣé gbogbo alamọ̀ yá yìí. Ṣé gbogbo alamọ̀ yá yìí. Láìpẹ́ yìí ní ọ̀sẹ̀ tó kọjá Ọlọ́run lo Àgbàlá Gabriel fún Yayo nípasẹ̀ ọ̀rẹ́ wọn tí ojú ń dùn yẹn tí wọ́n pọnmi tí wọ́n fi kọ́lé tí wọ́n kọjú sí wọn. Ilé wọn wà lọ́ọ̀kan náà. Ìyá yìí ń dúpẹ́ gan torí ìyanu ti ṣẹlẹ̀ nínú ayé ìyá yìí gan o. Ṣùgbọ́n ṣé àwọn náà ò ní ya aláìmoore tó bá yá bó ṣe ń dúpẹ́ tó ń sunkún dúpẹ́ yìí sìn ṣé àwọn náà ò ní ya aláìmoore tó bá yá bí ìyá ìbejì ọmọ aráyé le bí Muyideen àtàwọn kọ̀ọ̀kan tó jẹ́ pé wọ́n ya fibi ṣólóore nígbẹ̀yìngbẹ̀yìn ni. Ẹ jẹ́ fídíò sílẹ̀ fún yín kẹ́ wá lọ wo bí wọ́n ṣe ń dúpẹ́ tó ń sunkún dúpẹ́ àti àwọn ìyanu tí Ọlọ́run tún ṣe nínú ayé wọn. Ẹ bá mi share ẹ jẹ́ kó lọ viral gan. Ẹ ṣeun, ó yá lókè lọ́hùn. bóòní ẹ káàárọ̀ mọ́mídà. Ọlọ́run ti bá màmá yìí ṣeun. We've been so busy so a kàn ní láti wá láàárọ̀ yìí. Iṣẹ́ yẹn pọ̀ lọ́wọ́ wa. Ẹ kú iṣẹ́ o. Adé Ayọ̀. Ọmọ wa. Ẹ ṣé mo dúpẹ́ o. Ẹ dìde jàre. Ẹ ṣé ojú òní ti yẹ aláìní àlàáfíà ni ẹ ṣé mo dúpẹ́ o. Wọ́n ti bá yín lálẹ́ náà. Dáyìn wọ́n ti bá mi rẹ̀ tán. Ọmọ wa. Ẹ ṣé o, ẹ ṣé o. Wọ́n ti bá yín lálẹ́ tán ẹ dìde ẹ dìde ẹ dìde ẹ ti wọ́n bí tán rẹ̀. Ẹgbẹ́ náà kọ́. Ẹ mọ̀ bọ́ ẹ mọ̀ bọ́ ẹ mọ̀ bọ́. Ẹ ṣé mo dúpẹ́ o. Ọ̀gá wá gbọ́wọ́. Màmá. Bóòní dídé. Màmá sálàfẹ́ lẹ wà. Ẹ jẹ́ kí màmá náà. Ẹ dìde. Ẹ ṣe dádì mi ẹ ní gbé sọmọ bí ò ṣe bí ọmọ ẹ ní rí wàhálà ẹ ní rí dààmú lórí ayé yín lórí iṣẹ́ yín ibi ò ní ṣẹlẹ̀ sí yín ẹ ní jẹkọrọ ẹ ní mọkọrọ ẹ ní rí wàhálà ẹ ní diwo ní àná ẹ ní diwo ní ajíkọ ayé. Mo máa ń jẹ́ lórí ọ̀dọ́ yìí ó wá ń fọyín sí abẹ́rẹ́ ni abẹ́rẹ́ ọ̀kan ni òun rẹ̀ tá a bá sọ̀rọ̀. Ẹ ṣé o, ẹ ṣé dádì. Ẹ dìde ẹ jẹ́ wo bẹ́ẹ̀ ẹ jẹ́ wo bẹ́ẹ̀ ẹ dìde ẹ dìde Masari ọmọ gbogbo bí tẹ bá ti dé bẹ́ẹ̀ máa ń rà àánú gbà ní lórúkọ Jésù ẹ̀ ní ti wòlé àná aṣọ yín ò ní pọ́n ẹ̀ ní fòsì lògbà ẹ̀ ní fìpọ́njú lórí ayé yín ẹ̀ máa ń rà àánú gbà gbogbo bí tẹ ọmọ yín ò mọ bá àánú pàdé. bàbá ẹ já wo àwọn bitọ́ rẹ ọ̀gá wa ọ̀gá tán yẹn wá ọ̀ very good. Gbé lọ bẹ́ẹ̀ yẹn. Bẹ́ẹ̀ni. Ẹ já wọlé. Wọ́n ti rẹ́ gbogbo. Wọ́n ti rẹ́ gbogbo ẹ̀yìn yẹn náà. Bẹ́ẹ̀ni sà. Ẹ já wo inú tán rẹ. Ẹ já wo inú rẹ nínú yẹn. Ọ̀gá bàbá yìí. Bàbá yìí. Ẹ kú iṣẹ́ o. Ó ti ṣe ní ti. Ó kú bí ilé ni. Ó ti rẹ̀ wéwà. Ilẹ̀ o lágbára ọdún. Ibo náà tún rẹ̀ bàbá. Ibo náà tún rẹ̀ sọ́rọ̀ nílé ọ̀gá. Very good, very good. Wọ́n ti rẹ́lẹ̀ ọtí ẹ ṣé gan tẹ́ ẹ bá tẹ ṣàánú obìnrin náà. Ẹ dìde sẹ́ ẹ ti mú mi kó nínú ẹ sì ti mú mi kó nínú òsì. Ẹ ṣé ẹ ní mọ́sì láyé yín ẹ ní fọ́sì ló gbà. Gbogbo ẹ̀yin tẹ́ ṣàánú mi ẹ ní rí nira. Tẹ́ fi jáde láyé ẹ ní nira mo ní rúkú yín wálé. Ẹ ní sìnkú ọmọ ẹ ní sìnkú ọkọ ẹ sì ní sìnkú aya. Gbogbo tẹ́ bá ti débẹ̀ ilẹ̀kùn ọ̀nà mọ̀ sí fún yín. Lórúkọ Jésù ẹ ní fìnira lórí ayé yín. Ẹ ṣé dádì mo dúpẹ́. Ọlọ́run ló ṣe. Ẹ dìde ẹ wò òjò rọ̀ ẹ lé ẹ pẹ̀lẹ́ ẹ kú oríire. Tẹ́yẹ́ bá ṣe eré fún yàn téèyàn dẹ̀ dúpẹ́ ẹni yẹn dì sábòrè mi tán bá ṣoore fún yàn téèyàn wá dúpẹ́ ẹni yẹn dì sábòrè mi wọ́n ìṣe wíńdò wọn ìṣe sílẹ̀ o bẹ̀tì yanu máa ṣẹlẹ̀ wá bọ̀ ọ̀gá ìdá kékeré lórúkọ rẹ̀ náà máa bọ̀ Sálọ dádì. Sálọ ṣé kó ti sálọ nù ẹ kú sáládì ẹ̀yọ o ẹ kú sẹ́ o mama wa sábà ṣẹlẹ̀ wa. God bless you, ma. God bless you, ma. Àmín. Àmín, ma. Àmín, ma. Àmín, ma. Ẹ kú sẹ́mi yẹn. Màmá bò lọ́dọ̀ yín báyìí. Ìyá. Ẹ pẹ̀lẹ́. Bóòni. Ẹ ṣe gan ni dáadáa ni. Bóòni ṣe ẹ̀ ń tajà wẹ́rẹ́wẹ́rẹ́. Dájú ló ń tà dáadáa. Ọjà wà nílé. Ẹ sọ. Ọba tí ẹ sí bẹ́ẹ̀. Inú kò ní ìgbà sí. Ẹ̀rọ yín kọ́ ẹ̀ sì máa lò. A ti ń ṣe gbogbo nǹkan nù rẹ̀. Wọ́n ṣe nǹkan nù rẹ̀ lọ́wọ́. Fírísà yín jẹ́ sí ń lò. Ẹ mọ̀ múná wá o. Mọ̀ múná wá. Bẹ́ẹ̀ ni sà. Ṣé tó mọ̀ múná wá? Ẹ̀yin lẹ̀ jẹ́ múná wá. Bọ̀dá ìjà.
ó yẹ bá ń ṣe àwọn gíláàsì yìí máa bọ̀ 500,000 bọ̀dá ẹ̀ ti rí nínú jókòó báyìí ló ti rí nínú ọ̀kadà rẹ̀ so ẹ súnmọ́ mi bọ̀dá ẹ súnmọ́ mi ṣé òye yẹn ò jù máa bàbá ní nǹkan tó wù òun ṣe ó ní ọ̀kadà ló wù òun ṣe so bọ̀dá ẹ̀ mo dẹ̀ ti wá mi ìráyè wá ó dàbí ó di jẹrin báyìí àbíjà àrùn tí mo wá èní ni Thursday Monday ni mo ti débí Monday mo ti débí now ojú ò ní tì yín sẹ́rí bọ̀dá yìí ọmọ ńlá ni so ó ti yé mà ọmọ ńlá ni kò ní di liability ọ̀kadà ló fẹ́ gùn ọ̀kadà mo dẹ̀ fẹ́ kí Ọlọ́run ràn wá lọ́wọ́ mo fẹ́ kí Ọlọ́run ràn wá lọ́wọ́ kí á ra ọ̀kadà yẹn fún wọ́n dẹ̀ ti rí 500 nù ọ̀kadà tí wọ́n fẹ́ rà wọ́n fẹ́ rọ gbogbo ẹni tó wò pátápátá pé kí orí yẹn kó kalẹ̀ kó orí yẹn kó kún kó dẹ̀ délẹ̀ so kó jẹ́ pé tí màá bá padà àbí báyìí ọ̀kadà tuntun náà ń gbé bọ̀ wá fún 1.2 million náà dẹ̀ pé ọ̀kadà ó dẹ̀ ti 500,000 wọ́n máa kú bí 700,000 so ojú òní tí n ṣó fẹ́ gun ọ̀kadà. màá gùn bẹ́ẹ̀ ni sà oṣù bẹ́ẹ̀ ni sà ọ̀yà sọ fáwọn yẹn. mo fẹ́ gùn o ẹ ṣàánú mi o mo fẹ́ gùn ẹ ṣàánú mi mo fẹ́ gùn ẹ ní dáàbò ọ̀kadà ló fi máa gùn. bẹ́ẹ̀ ni sà. gbàdúrà ló máa gùn ọ̀kadà yẹn ó máa gùn inú mi ti ẹ̀dùn ẹ wọ àwọn freezer wọn máa àwọn freezer wọn àwọn chairs wọn so màmá wa sọ pé gbogbo àwọn tó ń wá bí ẹni wọ́n ń ṣàdúrà gan. à ń ṣe àdúrà gan kò sẹ́ni tó débi tí ò ń ṣe àdúrà à ń ṣe àdúrà. ṣé ẹ lè ka àwọn tó ti wá kí n bì. ẹ ló lè ka ohun mọye wọn ìyá wa kan ó lóun rí yín lórí fídíò náà sọ pé irọ́ ni àmì àwọn sọ pé irọ́ ni kí ṣe gbọ́n tó lòun ó ṣe lòun ó ṣe ó lọ sọ pé yóò ṣe ìyá yẹn wá débi ìyá sọtímà wọn wà sẹ́ẹ̀lì kan wá débi wọn bá tún wá ń kọ́mẹ̀tì pé àwọn sọ pé yóò ṣe ẹni yóò ṣe sẹ́ wọn wá torí ẹ̀ wá bí wọn wá rí i mẹ́yìn yẹn ti dáa jù mo ní sẹ́ mọ́ làwọn ọmọ wọn o wọn làwọn ọ̀dà wọn mọ̀ wọn sọ wọn ṣàṣàdúrà fún wọn. kábíyèsí rẹ ọlọ́run tí ń wí bẹ́ẹ̀ tí ń ṣe bẹ́ẹ̀ ọlọ́run nìkan ló ń wí bẹ́ẹ̀ tí ń ṣe bẹ́ẹ̀ náà bọ̀dá yìí dídé bọ̀dá yìí arákùnrin fòókè lẹ́ẹ̀méje bóòlù ó ṣe kó kalà rẹ tó bá dé bóòlù ó ṣe kó tó bá dé báyìí bam bùm ni màá gùn tí bọ̀dá yìí bá ní tó fi ń ṣiṣẹ́ ó ní oore tí Ọlọ́run ṣe fún wọn yìí ló lè fi last because géńdé ni kò tí ì máa rí gan kò tí ì máa how old are you kí ni yéé jẹ báyìí ó ti wọ mélòó báyìí 35 years kó má rí lòkù so ibi náà ló wà wọn náà ní yàrá ń bì ọ̀gágun ẹja dra ọ̀kadà rẹ̀ ojú ò ní tì yín. ẹ ṣé mo dúpẹ́ ayé yìí ò ní bàjẹ́ ẹ ṣé gan o ìyá yín náà rà nígbà o ẹ ṣé o ẹlẹ́kùn ọ̀run ó sì fún yín o gbogbo tẹ́ bá ń dé yóò máa ṣe o ẹ ṣé o. ẹ bá ara ọ̀kadà fún súnmọ́ bí so that ohun tí a ṣe fáwọn mọ̀mọ́ yìí ó lè mọ wọn lọ́wọ́ tí tóun bá fi lè ń jẹ nínú gbogbo ohun tá a ṣe fáwọn mọ̀mọ́ yìí gbogbo nǹkan yìí ò lè pẹ́ wọ́n ń ta foodstuff wọ́n ń lo ẹ̀rọ wọ́n ń ta nǹkan tútù so kó wọ́n lé ọ̀kadà yẹn náà ló ń gbọ́n kó máa ń gbà wà tẹ́lẹ̀ ni kó wá ní tiẹ̀ báyìí ó dẹ̀ ti rí 500 tí ì bá ṣe mọ̀mọ́ yìí ti ààrẹ lé wọn mo mọ̀ pé àánú yẹn bá ti sọ̀rọ̀ gan bẹ̀ mọ̀mọ́ yìí close to 1 million náà ti ná sílé mọ̀mọ́ tí ó wà níwájú wọn yẹn tá a bá rẹ ilé ọ̀dọ̀ wọn yẹn ojú òní tí yẹn ẹ bá ń pe àkáǹtì mo fi Kristi bẹ̀ gbogbo ẹni tó wò mo fi Ọlọ́run bẹ̀ gbogbo ẹni tó wò ẹ jára ọ̀kadà yẹn fún mọ̀dá ẹ bá mi ṣí ẹ̀ olóríire kan tí wọ́n kì í kó ríire láàrin 72 hours wòmí olóríire kan tó máa kí kó ríire láàrin 72 hours bá mi ṣí ẹ̀ gan bó bá ṣe ṣí ẹ̀ rẹ̀ ni kò sọ pé they will congratulate me pé they will wọ́n kí èmi náà kó ire they will congratulate me they will celebrate me so màá ní pápá àkáǹtì wọn again wọ́n náà ti rí 500,000 so where is it 495,000 rather wọ́n dẹ̀ ń ta ọ̀kadà 1.250 1.3 million 1.3 million ní ìwé gbogbo ẹ̀ tó náà bá ṣe wọ́n á gba nọ́mbà gba gbogbo ẹ̀ jọ tí bọ́dà ìbára ọ̀kadà tó bá ń gùn kódà ìwọ̀nba tó tún mú wálé gan á tún fi sẹ́mu òun náà máa márì ó gbọ́dọ̀ dù á dẹ̀ máa mọ́nítọ̀ ẹ̀ gan a máa mọ́nítọ̀ ẹ̀ ó gbọ́dọ̀ ní àkáǹtì
wà á ṣí àkáǹtì tó máa save owó sí tó bá ti ń dé láti bí ọ̀kadà o gbọ́dọ̀ máa save bí 5,000 every day because ọ̀kadà o lè rí 10,000 lójúmọ́ o lè rí 8,000 o lè rí 12,000 depend tó bá ti ń ṣe o gbọ́dọ̀ máa save owó lójúmọ́ so that gbàtọ́kadà yẹn bá gbó báyìí wà á tẹ̀ tuntun ra tuntun míì lọ́wọ́ ara rẹ̀ o gbọ́dọ̀ ṣàkáǹtò ẹjẹ́ àrọ̀ ọ̀kadà fún ẹjọ́ ẹjẹ́ 500 ẹjẹ́ àrà fún tí n bá rí èèyàn mẹ́wàá tó fún 50,000 n bá láwọn èèyàn 20 tó fún 20,000 10,000 5,000 2,000 n fa 100,000 200 ẹ fún ó ti rí 500 ó kù bí 800 báyìí ẹjẹ́ àrà fún ẹjọ́ ẹjẹ́ àrà fún ẹjẹ́ àrà fún ẹjẹ́ àrà fún ṣẹ́gun tabara fún mọ́ ń bọ̀ tabara fún ìrọ̀rùn ogi ní ìrọ̀rùn ẹyẹ màmá ẹ̀ dìde ìyá ìrọ̀rùn gí tiẹ̀ ní ìrọ̀rùn ẹyẹ tí wọ́n so tí ibi tí jíjẹ yẹn bá ti ilé tó bá ti lọ́kadà tiẹ̀ tó tiẹ̀ ti sẹ́pẹ́rẹ́ ẹ bá mi ṣí ẹ̀ olóríire kan bá mi ṣí ẹ̀ olóríire kan mọ́ ẹ ti gbé ẹ ti try ẹ ti pray àdúrà yín ń gbà àwọn méje pè mí inú èèyàn bíi mẹ́jọ pè mí pé dádì ẹ jẹ́ kí yáyẹn máa gbàdúrà àwọn rí ipa àdúrà yín láyé àwọn ó yẹ tó pray fáwọn èèyàn. ẹ̀yin arọ́ ńlá yìí ìmọ̀ yín rí ẹ̀ sì rí mi rí ẹ̀ sì ń ṣe mí láàánú àníbi ò ní ṣẹlẹ̀ sí yín ẹ̀ sì ní jẹ̀kọ̀rọ̀ mọ́ ní títí ayé yín lẹ́yìn ẹ̀yin kọ́ ọmọ aráàánú gbà ní ẹ̀ pẹ́ tí ń ṣèyàn lóore ìyí tún yàtọ̀ ẹ̀ ráàánú gbà o ẹ̀ ní rí bí o irinṣẹ́ yín ò ní dojú ìjà kọ yín o ibi tẹ́ ẹ ti ń ráàánú gbà tẹ́ ẹ ti ń ṣiṣẹ́ ẹ̀ ní ṣiṣẹ́ ń bẹ o ẹ̀ ní rògùn ẹ̀ ń bẹ o. ẹ gbà àkáǹtì tó máa fi sanwó ọ̀kadà àkáǹtì 31 60 00 24 38 again 31 60 00 24 38 again 31 60 00 24 38 Ecobank ọmọ Rọ́mọkẹ́ Ọlálérè Àsàní 31 60 00 24 38 31 60 00 24 38 Ecobank Rọ́mọkẹ́ Ọlálérè Àsàní ẹjẹ́ àrọ̀ kàdà fún bọ̀dà ẹjẹ́ àrà fún ibi tó kẹ́yìn sí náà nìyẹn ẹ̀rí ẹ̀ṣẹ́ gbogbo blọ́gárì wọ́n ti ṣe gbogbo tá a sọ yẹn gbogbo blọ́gárì wọ́n ti ṣe pátápátá bí ti bẹ̀yẹn náà wọ́n ti ṣe àkàyè sí ọlọ́run ṣe gbogbo tí àwọn nù gbẹ̀lá jókòó sí yìí gbogbo ẹ̀ ló lé dáadáa yà bẹ́ẹ̀ rí ọlá ti dé ọmọ ìdúró ni màmá ẹ kọ orin mẹ́ta fún wa orin mẹ́ta. olúwa ò ṣeun o mo ti gbé ọ̀gá o bàbá olúwa ò ṣe mo gbé ọ̀gá o bàbá olúwa ò ṣe títí ayé lèmi ó máa yàn o títí ayé lèmi ó máa gbé ọ̀gá o títí ayé lèmi ó máa yàn ògo 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 èmi kò lè ṣe kémi mọ̀ yìn bàbá mi èmi kò lè ṣe o kémi mọ̀ yìn bàbá mi ló jẹ́ ọlọ́run àgbàlagbà o bàbá mi ló jẹ́ ọlọ́run àgbàwòye o èmi kò lè ṣe kémi mọ̀ yìn bàbá mi o hallelujah o èmi ò yàn ọ́ bàbá ọlọ́run títí ayé o èmi ò yàn o bàbá o ṣe hallelujah tó pọ̀ ó sànà àmọ́yé ìyìn léraléra lèmi ò fi dúpẹ́ èmi ò yàn ọ́ bàbá ọlọ́run títí ayé o èmi ò yàn o èmi ò yàn o bàbá Jésù lọ́ba ó ṣiṣẹ́ ìyanu òkùnkùn gbọ́ ọ̀rọ̀ agbára rẹ̀ òfò lọ tàlẹ́ nínà tí ó lè yàn ọ́ tàlẹ́ nínà tí ó lè yàn ọ́ ó ṣe ń àná ó ṣe ń òní ó ṣe ń gbàkúgbà ó ṣe ń ọjọ́ gbogbo ó ṣe ń àná ó ṣe ń òní ó ṣe ń gbàkúgbà ó ṣe ń ọjọ́ gbogbo mama ẹ dìde kwaya ni mama yìí kwaya gidi ẹ ṣíà ẹ gba oore òjijì ẹ gba àánú òjijì ẹ gba ìrànlọ́wọ́ òjijì olúwa yóò gbé yín ga yóò san fún yín ẹ ó sì rí àánú gbà ojú òní tì yín wọn ò ní fi ọ́ sí yẹ̀yẹ́ rẹ da yẹ̀yẹ́ in Jesus name o fẹ́ pè mí kí ló ṣẹlẹ̀ wòlíì ẹ̀yin náà 07054 900 751 you know I love you God bless you. ẹ ṣeun gbogbo àtàdìjọ wo fídíò yìí bákan náà ẹ ṣeun gbogbo ẹ̀yin tí ẹ ń dìde ìrànlọ́wọ́ fún gbogbo àwọn tí Àgbàlá Gabriel ń gbé wá yìí o Ọlọ́run yóò máa bùkún fún yín o Ọlọ́run yóò máa gbé yín lọ́wọ́ sókè ọwọ́ yín ò ní kan ìsàlẹ̀ àpò
Ọlọ́run yóò máa pa lílọ bíbọ̀ yín mọ́. Àtẹ̀yin tẹ́ wà lórílẹ̀‐èdè yìí Nàìjíríà, àtẹ̀yin tẹ́ wà ní òkè òkun káàkiri gbogbo àgbáyé, lórúkọ Jésù Kristi ẹ máa rí ṣe. Ojú ò ní pọ́n yín, ẹ ní jábọ́ o, wọn ò ní fòkú yín ránṣẹ́ sílé. Gbogbo ẹ̀yin tẹ́ dẹ̀ ń share fídíò yìí náà lórúkọ Jésù, ọwọ́ tẹ́ fi ń share ẹ máa fi gbé nǹkan rere ṣe nínú ọdún yìí lórúkọ Jésù Kristi. Ẹ ní fi gbọ́mọ sí o, gbogbo tẹ́ bá dáwọ́ yẹn lé o máa yọrí sí rere. Ẹ̀yin tẹ́ ti subscribe, ẹ bá wa subscribe, ẹ wò sálẹ̀ yẹn, ẹ máa rí subscribe button yẹn, ẹ gbọ́wọ́lé, ó máa gbé notification bell wá, ẹ tẹ notification bell yẹn láti tètè máa ta lólobó tá a bá ti ní fídíò tuntun fún wa. Ẹ̀yin náà ẹ sọ gbólóhùn méjì tàbí mẹ́ta lórí fọ́nrán yìí, kẹ́ like, kẹ́ dẹ̀ share gẹ́gẹ́ bá a ṣe sọ. Ẹ ṣé, láìpẹ́ á tún padà wá ní àlàáfíà.